káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ní tẹ́tí wò wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ ọmọ tó jáde fún Mohbad nígbà tí Mohbad kú yẹn ní 12th of June. Ọmọbìnrin kan jáde nígbà tí Saheed jáde lórí ọ̀rọ̀ Liam ọmọ Mohbad lórí ọ̀rọ̀ DNA ò ṣe DNA. So arábìnrin kan tó sọ̀rọ̀ bí ìwà mọ̀ nǹkan tuntun wá ṣẹlẹ̀ láàrin méjì ẹ̀ tó yẹ pé bóyá òun àti Saheed ní gbọ́n sí orí òtó ní ọmọ iṣẹ́ àti lọ bá Sunday Igboho lọ́rọ̀ kan wọ́n ní ìlú Germany ló gbé Sunday Igboho dẹ̀ sì pè wọlé pé kàn jọ kàn fọwọ́ wọ́nú kàn dáríjì ẹ̀jọ̀ ìgbé àgbọ̀ rẹ̀rẹ̀ àlàyé yìí lẹ́nu Saheed rẹ̀. Don't forget to subscribe, like and share. Tọ́ mo rò pé gbogbo yín lè rántí ọmọbìnrin nígbà tí mo sọ̀rọ̀ kéèsì Mohbad nígbà yẹn ẹ jẹ́ kí gbogbo wa ṣe 1 minute silent fún ìlérí olúwa alọ́ba. September 12 ni ọmọ yẹn jáde láyé, ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe 1 minute silent fún. Lẹ́yìn náà ìgbà tí ara jí ta mí tí mo sọ̀rọ̀ lórí Liam àti Mohbad ní last year, ọmọbìnrin tó wá kọ́mẹ́ǹtì sí orí péjì mi, alákọ̀ọ́kọ́ mi ò mọ̀ rí nígbà yẹn, àmọ́ nísìn ó wá sádi bàbá mi olóyè Adéyẹmọ Ìgbòho ṣá àti àwọn màmá ẹ̀ tí mo sọ pé ìyá ọmọ yìí dà, tẹ́ bá rántí program yẹn mo ní ìyá ọmọ yìí dà, mo gbé àṣẹ jáde, mo dẹ̀ ẹ jẹ́ kí n sọ pé mo ṣe ìwúre fún ni torí pé èpè tí a ṣẹ́ fún lọ́jọ́ náà lọ́hùn, ẹ̀gún tí a gún fún lọ́jọ́ náà lọ́hùn, òun la fẹ́ yá. So fún di eléyìí Désiré olóyè Adéyẹmọ jíṣẹ́ wo. ọmọ mi lọmọ yìí jẹ́mi ló wà, ọmọ mi gángan ni ọwọ́ àpè mi ọtẹ pè mí lánàá ló ń ṣàlàyé fún mi kẹ́ dáàdì mi ẹ̀kẹ́ni kan ọmọ torí tèmi gan ló ṣe láìkí ẹ̀ ẹ̀mí kan dáàdì ìjọba mi ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ẹ̀. kò ní bàjẹ́ fún yín Aládìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, akọni original, bàbá wa, ọmọ wa, èèyàn wa, ẹ̀jẹ̀ wa nílẹ̀ adúláwọ̀, kò ní bàjẹ́, akọni wa. bẹ́ẹ̀ ni bàbá gbọ́ kéèsì yẹn, wọ́n gbé kéèsì yẹn wá sí ọ̀dọ̀ olóyè Adéyẹmọ pé mo gẹ́gùn fún ọmọbìnrin náà, mi ìdẹ̀ wá gẹ́gùn fún o, mo ṣe program lọ́jọ́ náà lọ wípé ọ̀rọ̀ Liam àti nǹkan tí Wùmí ṣe fún Mohbad là ń sọ̀rọ̀ lé lórí. Ló bá kọ́mẹ́ǹtì wípé Liam ló ní Mohbad kí ní kankan tí ò kàn, ó wá ní mò ń ṣẹnu yánmọ̀yánmọ̀, bí bá ṣe máa ṣẹnu yánmọ̀yánmọ̀ ní social media nìyẹn, ó kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀. So olóyè kí n fún ní sáìsì ẹ̀ kí ìyá ọmọ yẹn náà lè mọ nǹkan tó ṣe. Mo rò pé ìyá ọmọ yẹn náà ka kọ́mẹ́ǹtì ẹ̀ báyìí, bọ́ọ̀ Elédùà adáríjì ẹ̀, àwọn tó nílé ayé adáríjì ẹ̀, torí pé ìgbà yẹn ìgbà ìmọ̀ ni ló jẹ́ fún. Olóyè Adéyẹmọ o, mo jíṣẹ́ yín o, mo dáríjì ọmọ náà, gbogbo ọmọ tí ó bá ti ara ẹ̀ jáde, mo ń bọ̀, kí lorúkọ yìí? ire Olúwatẹ́milọ́rùn. Mo Désiré ni mo pè lọ́jọ́ yẹn náà, mi ò pè Olúwatẹ́milọ́rùn, àmọ́ Olúwatẹ́milọ́rùn Désiré ìlú Germany ló wà. Látẹ̀ni lọ ó ti gbàtú sílẹ̀, látẹ̀ni lọ ò ní rí ìnira o. Wo mo gbé dání náà lọ́jọ́ lọ́hùn, ò ní rí ìnira o. Gbogbo ọmọ tó bá tara ẹ jáde, gbogbo ọmọ tó bá bí lọ́kùnrin lóbìnrin, wọn ò ní jẹ́ irú èèyàn bíi Wùmí o, Wùmí Mohbad ni mo sọ, wọn ò dẹ̀ ní bí irú ọmọ tí wọ́n bí tọ́lọ́ bí fún Mohbad yẹn tó jẹ́ Liam, wọn ò ní bí irú ọmọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ẹ o. Torí nǹkan tí mo sọ lọ́jọ́ náà lọ́hùn ni mò ń dá padà, torí mo ní tó bá bí gba ọmọ bàmọ́ bọ́ ṣe bí Liam fún Mohbad, àwọn ò ní bí obìnrin ò ní wá bírú ẹ̀ fún àwọn ọmọ ẹ o. So mo fẹ́ jíṣẹ́ olóyè Adéyẹmọ ni. Àmọ́ ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin tẹ́ ẹ bá bímọ ẹ máa kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ lé o, kó mọjú ẹ̀yìn. ṣé rí péjì mi tẹ́ bá ti ń gbọ́ Saheed rẹ péjì mi, wọ́n ń ṣeré ọmọdé ń bí o, wọ́n kì í ṣeré ọmọdé ń bí o. lóbi bàyí kákun sọ́run, mo ti máa ń sọ fún yín o, wọ́n kì í ṣeré ọmọdé ń bí o. Bí mo ṣe wà, bí mo ṣe ń ṣe ní online ni mo ṣe ń ṣe ní real life, but normal ojú mi tutù, mi ò dẹ̀ kí ń ṣe oníwàhálà. But fact tó bá ti di bí ká sòótọ́ ọ̀rọ̀, àjọ máa gbéná wojú ara wa, ibi tí mo lè sí nìyẹn. Mo like fact gan, fábíà fact tí mo nífẹ̀ẹ́ ni ò tí jẹ́ kí n ní àwọn inlocks ńláńlá sínú kọ́pàdé mi. Tó bá kí mò ń ṣe báyìí ni ẹ mọ̀ kí máa ti lówó gan. Mo like fact gan. Ìgbà tí mò ń sọ̀rọ̀ Liam, tó bá tiẹ̀ mọ̀ kankan wá dákẹ́, ó ti mọ̀ pé ní oníṣògùn ni, kò dẹ̀ ní sọ̀rọ̀ láì rí àwọn kankan. Bọ́ kí ṣe gbọ́ ọ̀rọ̀ lèèyàn lè máa sọ síta, akọ̀ máa pálówè ni. Ó wá kọ́mẹ́ǹtì bú mi, àmọ́ Èdùmàrè dáríjì ẹ̀. Ó wá wọlá olóyè akọni wa tó ń ṣe dáadáa sí wa nílẹ̀ adúláwọ̀, nílẹ̀ káàárọ̀ oòjíire, nílẹ̀ Oòduà, Èdùmàrè dáríjì ẹ̀. Ẹ̀gún tí mo gún fún ẹ náà lọ́jọ́ náà ó dilẹ̀, ó di gbére, kò ní lọ sórí ọmọ ẹnìkankan àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá.
so correction yẹn ni mo ní kí n wá ṣe láṣẹ látọ̀dọ̀ olóyè Adéyẹmọ. Bàbá ló pa mí láṣẹ bẹ́ẹ̀ pé mo gbọ́dọ̀ ṣe é. Ó dẹ̀ ti di oríṣiríṣi ìjà tí mo ti jà online tó jẹ́ pé ọ̀dọ̀ olóyè Sunday Igboho ni everybody máa ń sá lọ. Ẹ wá dákun, ẹ wá jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. Ẹ mọ̀ pa bẹ́rẹ̀ mi lókun dì ló jẹ́ kẹ́ ṣe ń ṣe mí bẹ́ẹ̀. Àwọn tẹ́ ẹ̀ rí yàn tẹ́ ẹ̀ mọ̀yàn mọ́ wọn ẹ̀ ní lọ fẹjọ́ sùn o. Bọ́lá fẹ́ ti mọ̀yàn mọ́ mi. Kí ni ẹ̀rọ dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí mi níbi business ẹlòmíì bá fẹ́ kàn mí ní kò báyìí torí pé ó ti mọ̀ pé ọmọ ilé ni mí. Kò sí àrà tó òun lè fi mí dá. Ẹlòmíì àti ẹ̀ tó wá ṣiṣẹ́ gan kò ní fẹ́ mú owó dání. Torí pé ẹ ti mọ̀ pé ọmọ ilé ni mí, ẹ ti mọ̀ pé abẹ́rẹ́ mi lókun di, ẹ ti mọ̀ bí tẹ́ ẹ máa wá mi sí, ẹ ti mọ̀ tí bá ṣe ẹ ti mọ̀ tí ẹ máa fẹjọ́ mi sùn àbí. Náà màá wá bẹ gbogbo ayé pátápátá ẹ jọ̀ọ́ o. Ẹ tó bá ti máa mọ̀ kó o máa comment bad comment. Ro dáadáa, kẹ́nì kankan má jẹ́ ká dààmú olóyè Adéyẹmọ mọ́ o. Torí olóyè Sunday Igboho kọ́ ló sọ pé kó wá comment bad comment sábẹ́ page ọmọkùnrin kan tó mọ bó ṣe jẹ́. Dáàdì mi á máa pè mí ní strange child. Ẹ má yẹ kí Saheed ṣe pè fún yín o. Ẹ jọ̀ọ́, dáàdì mi máa ń sọ fún yàn dáadáa pé ẹ má bá débi èpè o Saheed má ṣe pè fún yàn o. Torí bàbá mi ó yé wọn dáadáa, ó dẹ̀ yé òbí tó bí mi. Àwọn méjèèjì ọ̀rọ̀ mi yé wọn dáadáa kò ní ilé oúnjẹ ọ̀rọ̀ social media ọ̀rọ̀ family ma. Dáàdì mi máa ń rẹ́rìn tí bá ṣe program mi. Dáàdì mi ìṣe kékeré ẹ̀ náà padà gbá ẹ̀ dàgbà. Dáàdì mi máa ń sọ dáadáa. Téèyàn bá jẹ́ akin ọmọ tọ́lọ́run bá dá Ọlọ́run dá ni. Mi ì dẹ̀ tí ì rí èèyàn láyé yìí tó bá mi jà tó win rí. Mi ì tí ì rí. Mi ì mọ̀nà tó fẹ́ gbégbà. Mi ì lápá tí mo fẹ́ fi fún ẹ ní ẹ̀ṣẹ̀ bó mú ní ẹnu tí mo lè fi kọ́ ẹ lẹ́kọ̀ọ́. Báyé bọ́lọ́run ṣe dá mi ni mo lẹ́nu tí mo lè fi kọ́ ẹ lẹ́kọ̀ọ́. Àtẹnu tí mo fi ń sọ̀rọ̀ social media àtẹnu mi tó jẹ́ ká sọ̀rọ̀ dàṣẹ ẹni bá kéré ju kan bá tì í bọlẹ̀ ọjọ́ náà ní kan lẹ́pa o. Òbí alámẹ́rin kò jẹ́ kí n bára wọn jiyàn. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ ọmọ dáadáa ni wá, kò ní bàjẹ́ o. Nígbà tí mo sọ nǹkan tó ń dùn mí, kò sí ẹni tí ikú Mohbad dùn mọ́ nínú. Mo lè má mọ̀ rí, àbúrò ló máa jẹ́ sí mi last born tiẹ̀ tí wá ní gan, last born tiẹ̀ tí wá ní gan. Kọ́lọ̀ má pa ọmọ wa, ṣé inú wa máa dùn ni? Wá ń gbé wa ṣe, wá ń gbé bàbá Mohbad ṣe ẹ̀yẹ, wá ń bú wa lọ́nà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ yìí. Ẹ̀yin ọmọ tó bá tiẹ̀ tí tẹ́ bá tiẹ̀ mọ dòre mi tí ó yẹ pé tó bá sọ fún yín pé nǹkan ọ̀dà ẹ máa dán pé superstition ní kí n ṣe superstition o. Àbẹ́ ẹ̀ ṣe ń pè ó lọ fà o, kòtò tó jì tó lọ fà ni o. Ẹ jọ̀ọ́, bọ̀ wọ́n wọlá Ọlọ́run, ọlá olóyè Adéyẹmọ. Torí olóyè Adéyẹmọ gan ọlá wọn ṣe fi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Jà wọn tẹ́kàn ń dárúkọ tí mi ní interest nínú orúkọ yẹn. Bàbá mi Aládìsá, ẹ má bínú pé mi mọ̀ pé ọmọ ilé ni. Bàbá mi sọ pé ọmọ ilé ni. Germany dẹ̀ ni ọmọbìnrin yẹn wà, but kò fẹ́ fẹsẹ̀ rìn padà wálé ló jẹ́ kó tètè wá apologize. So fún di eléyìí Èdùmàrè ti dáríjì àwọn tó láyé ti dáríjì ẹ kó lọ fà o. Mo mọ̀ play voice note olóyè Adéyẹmọ kí gbogbo ayé lè mọ̀ yín pé olóyè Adéyẹmọ wọ́n ti settle ẹ̀, ó ti lọ nìyẹn. But ọ̀rọ̀ tá bá ti mọ̀ pa máa dá, ẹ má yẹ ká máa kó lọ sọ́dọ̀ olóyè, ẹ yẹ ká fẹ́ ní lẹ́ni ilé nǹkan tán kó sórí pọ̀. Dáadáran ẹ kò dẹ̀ dáa ko. Orílẹ̀ tó máa dáràn tó máa pàdé nǹkan tó ju ẹ lọ tí wàá wá sá lọ bọ́ olóyè pé bá mi sọ fún lágbájá. Ìyá kan lẹ́nu ọjọ́ mẹ́ta ó pe Mr Wisdom wọn láwọn lálàá kan sí mi. Mr Wisdom náà lọ ń jí lójú oorun. Later náà ṣẹ̀ṣẹ̀ wá pè mí, ẹ wá gbà mí, ẹ má disturb àwọn èèyàn mi mọ́. Ẹ pè mí tó bá ní any issue àbẹ́ anything tẹ́fẹ́ sọ fún mi, ẹ pè mí. Mi ní problem pẹ̀lú anybody, mi ò dẹ̀ lè ní problem pẹ̀lú anybody. Iṣẹ́ tó bá ṣe gbà fún mi màá gbà. Iṣẹ́ tí n bá dẹ̀ rí pé kò pay mi ní gbà rárá. Dèpòdépò pé wọ́n máa lọ máa disturb ẹni ẹlẹ́ni. Ẹ má yẹ ká máa disturb àwọn olóyè Adéyẹmọ ọmọ ìjọ. Ẹ dákun, ẹ yẹ kí bàbá ìfọkànbalẹ̀ wọn ni mò ń wá. Àlàáfíà olóyè Sunday Igboho ni mò ń wá. Ìdùnnú wọn ni mò ń wá. Mi ìfẹ́ nǹkan tá máa gbọ́ tá máa gbọ́ pé mi ìfẹ́. Olóyè kí n ra máa ń ṣe business mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn míì a máa bínú pé ẹni ò gbowó lọ́wọ́ wọn torí pé kíní kan mọ́, torí pé mo mọ̀ pé owó tó fẹ́ fún mi Ọlọ́run má jẹ́ kó mi sí wàhálà ni. Owó rẹ̀ ò pé, ó sì lè mọ̀ sàn mọ́. Báwo ni màá ṣe tí n bá ti wá ra material sílẹ̀, báwo mo ṣe fẹ́ parí iṣẹ́ yẹn? Kó má wá lọ dogun, kò ní dogun fún gbogbo wa. Èmi náà ń ṣe ọpọlọ mi kí n tó báyọ̀ dòwò pọ̀ ni. Màá ti rí pé ẹni tí mo fẹ́ bá ṣe business yìí ó máa ṣúọ̀. Ẹni tí tó bá yẹ kí premature ni màá ti ṣe blocking lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi náà ń ṣọ́ra torí pé mi ò fẹ́ káwọn èèyàn mọ report mi. Kò dẹ̀ send àlàyé kan tó lè report mi. Inú ilé mi tí mo fowó mi kọ́ ni ọ́fíìsì mi. Inú ilé mi ni mo wà, inú compound mi ni mo wà. Mi ò ń ṣe ẹnìkan tó yẹ pé ṣé mo fẹ́ gbé tí bá ṣe ẹnìkan báyìí ṣé mo fẹ́ rúlé ìsórí mo fẹ́ gbé sálọ ni. Rárá. So anything tẹ́ bá ti ní ṣe pẹ̀lú mi ẹ pè mí. Ẹ mọ́ da àwọn bàbá mi láàmú mọ́. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ ṣé mo dúpẹ́. Ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín. Iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì. Arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. Bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ. Òun náà ni +234 7025
475427 +234 70